ṣe rí àwọn òṣìṣẹ́ láàkọ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn wípé ní àwọn ọmọ Nàìjíríà ẹ̀yìn kan kọ̀nà kan tó lè máa dá ìjọba láti dá wọn lọ́wọ́ kọ́ káwọn bẹ́ẹ̀ tó máa ń ṣe náà yẹn wọ́n ṣe dáadáa ṣùgbọ́n nǹkan tó mi fẹ́ sọ láàrin ẹni pé ṣe rí àwọn àṣìṣe gbogbo ọmọ Nàìjíríà sẹ́yìn àgàgà àwọn òṣìṣẹ́ wa èrè ẹ̀ náà ń jẹ yìí because gbogbo àwọn máa béèrè fún ẹ̀kúnwó ṣùgbọ́n nǹkan tó yẹ kán máa jà fún lè pé good roads food security lórí oúnjẹ oúnjẹ pọ̀ nǹkan ló yẹ kán máa jà fún àwọn ẹ̀kọ́ tó ń béèrè yẹn ibì kan níjọba dẹ̀ ti máa rówó yẹn káṣù tó fúnra wa so tí gbogbo ọmọ Nàìjíríà bá dìde àgàgà àwọn òṣìṣẹ́ wa àwọn salarial nurse kán máa sọ fún ìjọba ní ẹ pèsè oúnjẹ ẹ ṣe ní gidi ẹ sọ̀nà gidi fún wa ó fò kán fún wọn ní 100,000 minimum wage ìjọba ó tún mọ̀ gbọ́n tí wọ́n ó fi gbà padà so àwọn tèmi rí láàrin yẹn nìyẹn ṣùgbọ́n bọ́sẹ̀ náà sọ̀sọ́ ẹ̀dí strike ẹ̀ ó dáa ṣùgbọ́n kíjọba àpapọ̀ náà ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ owó ná wọ́n jẹ́ kó wà bẹ́ẹ̀ wọ́n fowó kówó ná iná yìí ò stable ẹ máa yan lónìí olójú àgbò ètò níná even 3 hours 2 hours a day so mo rí i pé bọ́sẹ̀ sales fẹ́rẹ̀ ó dáa fún àǹfààní wa because tí òṣìṣẹ́ ìjọba ti daṣẹ́lẹ̀ gbogbo sector economy ló máa affect so èmi tí mo rí láàrin yẹn. bíjọba ṣe rìfáàsì ti electricity yẹn ó dáa nítorí pé àtìgbà tán náà ti fowó kówó epo àtowó náà ní gbogbo nǹkan ti ṣẹlẹ̀ sí ní ṣe kíni ló ń gbówó lérí and economy orílẹ̀-èdè gan òpìlẹ̀ dá tẹ́lẹ̀ débi wípé kí nǹkan tó wá rise up àmọ́ ètò tún wá yà wá lẹ́nu ní tí wọ́n bá ń gbọ́ lẹ́nu àwọn tán mọ̀ ń pa ètò ọrọ̀ ajé wọ́n níbi tí ọ̀rọ̀ èrò ajé Nàìjíríà dé nísìn àyàfi kíjọba ó ṣe kíni kí wọ́n ṣe deregulation so ṣùgbọ́n ẹni tí wọ́n bá ṣe deregulation yóò jẹ́ orílẹ̀-èdè tó ṣe wípé ráìsì kò ní wọ́n ẹ̀wà kò ní wọ́n cost of transportation gan kò ní wọ́n gbogbo àwọn palliative yóò sílẹ̀ náà bọ́ọ̀ ní wọ́n ṣe fẹ́ kí common man mẹ̀kúnnù kó ṣe then àwọn òṣìṣẹ́ náà fún ní 30,000 náà gbogbo 30,000 gẹ́gẹ́ bí tí wọ́n sọ iná ló ti ṣe kíni ló ti já kọ̀ mẹ́rin kíjọba ó tún èrò wọn pa kí wọ́n pe organized labour kí wọ́n pe àwọn tó mọ̀ nípa èrò ajé kí wọ́n fún wọn ní kílọ̀nà àbáyọ orílẹ̀-èdè wọn mọ̀ ṣe kíni Ọlọ́run ní jẹ́ ó dàrú. ẹ máa gbọ́ sẹ́ rí dábàá wo ọ̀rọ̀ dáadáa èmi ò rí ìkànnì pé àti tó dá dúró sá torí ara àwọn kọ́ńtì mi tí ò tó ẹ̀yà wa Yorùbá gan kọ́ńtì mi gan fẹ́ẹ̀ tọ́yọ́ state nípa apá àti tó dá dúró àti tó dá dúró lóòótọ́ tá a bá ní àwò náà ti pọ̀ jù wá lọ tá a bá dẹ̀ ń bá lọ bá ṣe ń bá lọ yìí ní tèmi o èmi mọ̀ pé Yorùbá ò ní di president mọ́ Nàìjíríà o especially tí irú Ọbásanjọ́ yẹn bẹ́ẹ̀ kú Yorùbá ti tán yẹn nìyẹn ẹni tó tún fẹ́ ṣe bíi tiwọn ní irú Tinubu bọ̀ bàbá ò tí ì ní wéètì tó bẹ́ẹ̀ yẹn irú ọ̀yẹ́ gbọ́dọ̀ kú Yorùbá kó máa já sí tí Yorùbá máa já sófo ni Yorùbá lọ́kàn president ní sẹ́yìn ẹ jẹ́ ká dìbò 2023 wọn lè fún Yorùbá yẹn fún kò lè wọlé àti tó dá dúró bọ̀ tá a bá dá dúró àmọ́ pa wà la fẹ́ nǹkan báyìí ẹni báyìí la fẹ́ kó wà ní orí wa ẹni báyìí la fẹ́ so ní tèmi àti tó dá dúró. ẹnu wá sì kù láti lè dá dúró tó. ṣe rí ní tẹ̀sán náà Yorùbá lónìí ẹ̀tanú ká bá sì wò tẹnu á ṣiṣẹ́ gidi àtọ́dádúró táwa náà sọ náà kì í sọ̀rọ̀ orí ahọ́n lásán o ọ̀pọ̀lọpọ̀ wa náà láàmú pé débìlẹ̀ ṣe tiẹ̀ rí Ọlọ́run sá tiẹ̀ ló lè bá wa so gbogbo ẹ̀ náà lórí gbogbo ìlú ìgan gbogbo ẹ̀ ti dàrú mọ́ra wọn àsáwọn èyí tá a bá epo náà tá a fi epo wọlé àwọn èyí táwọn epo ń sin owó náà ti di multiply by 2 ṣe kó orí sẹ́tà sí náà lágbélé lórí so gbogbo ẹ̀ ó ti dàrú wá látòkè ló ti dàrú wá. tábà ní ká gbé sí ọ̀rọ̀ làákàyè wọ́n ní united we stand divided we sekini we fall nígbà tí gbogbo wa ń jẹ́ Nàìjíríà as a whole ní àgbáyé wọ́n fún wa ní recognition gan bẹ́ẹ̀ bá pín yẹ́lẹyẹ̀lẹ sẹ́yìn pé begin again nìyẹn ó fi hàn pé tá a bá fẹ́ lọ sí ilẹ̀ Haúsá nìsín á gba visa ni
tá a fẹ́ lọ ilẹ̀ Yíbò nísìn á gbà físà ni then ṣé a ti lè ní àjẹ tó àtàṣẹ́kù ṣé ọ̀wọ́ ọ̀rọ̀ ọjọ́ ilẹ̀ Yorùbá ó substantiate ní dídádúró wa káwọn leaders wa kí wọ́n jọ kí wọ́n rò dáadáa kó tó di pé a tẹ̀sẹ̀ bọ nǹkan yẹn so nídìí èyí Ọlọ́run fi wá mọ̀nà. Ó dáa ká dá dúró ìran Yorùbá ó pọ̀ gan ó pọ̀ Yorùbá gan ó pọ̀ Ìgbò gan lọ ó sì tún pọ̀ ju Haúsá náà lọ lórí àwọn Haúsá state náà ni ó pọ̀ ju tiwa lọ ń bí wọ́n àti tó wa. ẹ máa tẹ̀síwájú. tá a bá pín ó pé ká dá dúró kí Ìgbò lọ káwùsọ lọ kí Yorùbá dá dúró ẹni tó fẹ́ bá Yorùbá ṣe bóyá Ìgbò ni o àwọn kan fẹ́ bá wa ṣe ni ẹni tó fẹ́ bá wa ṣe ẹ pé ká dá dúró náà ni ó dà ká dá dúró torí pé bí kan ṣe ń lọ yìí ká bá dá dúró nǹkan máa bàjẹ́ sí ni nǹkan máa bàjẹ́ sí ni. ṣáàsì wa láwọn nǹkan tá a fi lè dá dúró ṣá. A nílẹ̀ nǹkan tá a fi lè dá dúró ilẹ̀ wa ẹ bá ń dáko a sì lépo a lóko a lépo ọrọ̀ ajé sì wà fún wa a tún fi bójútó náà ni níbi àwọn Haúsá lẹ́ran Yorùbá náà ti ń sinra báyìí. tó lérò yín ó pé wa ká dá dúró. Ó pé wa ká dá dúró tá a bá dá dúró ó dáa ká dá dúró. ṣeré orílẹ̀ Nàìjíríà yìí ipò táwọ̀ ipò ẹlẹgẹ́ ni o gbogbo ọ̀rọ̀ òṣèlú wọ́n ṣe ń ṣèlú yìí kò dáa tó rárá nítorí orí ń ta ọmọ Nàìjíríà tá a bá kọ́ntínú láti máa ṣe báyìí ìdígbà tí nǹkan ò ní yán mọ́yán lórí wàhálà wà lórílẹ̀‐èdè kò sí oúnjẹ ò sí kò sí iná kò sọ́nà dandan ẹ̀jẹ̀ pẹ̀fẹ́ ṣèjọba iná làgídí ni wọ́n sì ń ṣe kò tẹ́ ẹnìkankan lọ́rùn bó dẹ̀ ṣe ń lọ ìta àbá wà very careful torí kò tíì sí orílẹ̀-èdè kan ní gbogbo àgbáyé tó ja ogun abẹ́rẹ́lẹ̀ méjì tí wọ́n survive rẹ̀ so kan ṣe àtúnṣe kan rí sọ́tọ̀ Nàìjíríà kálukú sọ tó nẹ́bà ṣe fẹ́ kó máa lọ sí wa kì í ṣe wípé kápẹ́ dandan mo gbọ́dọ̀ jẹ gàbálẹ̀ àwọn èèyàn lórí ìjọba táwọn èèyàn fẹ́ wọ́n máa gbé síbẹ̀ lágídí tó ṣe nǹkan tá a bá fi so ká tún èrò wa pa ẹ rí i pẹ̀lú ìbò tó lọ ní Ẹdó state yìí ṣe rí tí ó bá ń lè rí bẹ́ẹ̀ yẹn tí ìjọba ò ní dá síbò fún ní sọ́ọ̀tì máa lé àwọn opposition tó ìpè pé tó máa fẹ́ kó wọ́n ìnìkó wà ń bẹ̀ tálà àlàáfíà máa wà nígbà tálà àlàáfíà bá wà ìdàgbàsókè máa wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ilẹ̀ Nàìjíríà ilẹ̀ tó kún fún oríṣiríṣi ẹ̀yà ni àtàwọn ọlọ́pọlọ pípé àdánwò kan náà ti ń bẹ́ẹ̀ òjò àwọn adarí tí ọ̀dà lọ kọ́lọ́hún ó tún wọn ṣe ṣé báwọn adarí tí ń bẹ ńlẹ̀ yìí náà ni tá a bá pín náà ni ó wà ńbẹ̀ àbáwọn míì lálọ kó wá sánmọ̀ ni ṣé mọ̀ títí ń bẹ ńbẹ̀ náà ni ṣé ti ní àyípadà ọkàn láti tún orílẹ̀-èdè ṣe sáwa gan tá a wà ń bẹ lórílẹ̀-èdè sáwa gan ti láyípadà ọkàn sábúrú tí ń bẹ lọ́wọ́ wa sáà ti ṣe kíni àti jùlẹ̀ àti rẹ́dì láti gbé orílẹ̀-èdè ga kọ́lọ́hún ó tún wa ṣe.